ọsàn tó ní gbajúmọ̀ tí ọ̀bọ ẹyẹ oko ni ó fi mu. Bẹ́ẹ̀ ni gbogbo alamọ ọsàn tó bá pọ́n yòò tó ní gbajúmọ̀ tí ọ̀bọ lórí ìyá rẹ̀ náà lẹ́yẹ oko ti salé sàkà tí wọ́n ti mú. Òwe yìí òwe kan lára àwọn òwe Yorùbá ni. Bẹ́ẹ̀ ni a lè pè ní òwe àgbéré àti òwe yànga. Pàápàá jùlọ tá a bá rí omidan tá a ti kọnu sí Fẹ́mi n ò fi ọ jẹ́ n bọ́ ọ̀dọ̀ rẹ̀ n bọ́ ọ̀dọ̀ rẹ̀ jẹ́ èèyàn lálẹ́ ìgbà kan yàn lálẹ́. A lè pa òwe yìí láti fi lu koro mọ́rú wọn. Bóyá wọ́n wà ní gbèjágbèjá bíi tá a wà àbí wọ́n kọjá ọwọ́ bọ́ sí àkókò kan náà táwa náà ń kọjá. A lè fi òwe yìí a lè fi lu koro pé mọ́ da ló ń jàre ọsàn tó ní gbajúmọ̀ tí ọ̀bọ ẹyẹ oko ní fi irú wọn mu. Òwe ìlú koro ni pàápàá jùlọ láàrin ọkùnrin àti obìnrin. Bóyá àwọn jẹ́ ti jọ kọnu síra wọn rí pé ìfẹ́ tí iná wà wọ̀ a lè fi òwe yìí a lè fi dápárá a lè fi ṣẹ̀fẹ̀ a lè fi lu koro. Bẹ́ẹ̀ ni létí ẹni bẹ́ẹ̀ pé tọ́ ọsàn rẹ tó ní gbajúmọ̀ tí ọ̀bọ ẹyẹ oko ni ó fi mu. Ọsàn tó ní gbajúmọ̀ wà wà tí ọ̀bọ ẹyẹ oko ni ó fi mu. Alára ní gbára ga ṣe é pé tó ní sẹ́mọ́ náà kéré nú ayé o. Bẹ́ẹ̀ ni epo kékeré bojú omi jẹ́ àdìsá bàbá àbèjì ẹni wọ́n ń tì inú bó ti ń tirẹ̀ sójú ọ̀nà. Bẹ́ẹ̀ lèmi ni èmi náà kọ́ Ọlọ́run ọba ni o. Tá a bá ní àmọ́dé ọ̀la la máa mú ẹnu bẹ́ẹ̀ lẹ̀sẹ̀ fi pàkúrò ojú ọ̀nà ẹni bá rí nípa síwájú mi kó ìgbé rárá làrá kéwọlẹ̀. Àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ẹ bá mi follow ẹ bá mi like fún àkọ́tún òwe nígbà mìíràn ó dìgbà kan náà ire o. Mo wí tèmi o ọmọ ajílẹ̀ tọ́gbọ́n ni mi ò gbọ́ nínú ọmọ fògbójà. Epo kí n kí bójú omi jẹ́ àdìsá bàbá ìbejì. Àgbà òsílẹ̀ ilé bàjẹ́, wálé ilé kú, ilé dẹ̀dọ̀ oró.